Àwọn akẹ́kọ̀ọ́ kan ti lu olùkọ́ wọn pa ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Àdúrà bàbá ń jáde ká mọ̀ ṣe pàdé tí yóò jẹ wá bàbá tí wọ́n tá a fẹ́ jẹ lọ náà ni ọ̀pọ̀lọpọ̀ máa ń gbà. Ṣùgbọ́n àdúrà òun ò gbà fún ọ̀gbẹ́ni Fatai Adégòkè ní ọjọ́ burúkú èṣù gbomimu lọ́jọ́ tí ọ̀gbẹ́ni yìí jáde láyé. Wọ́n pe olùkọ́ ní Fatai Adégòkè jẹ́ ní ilé ẹ̀kọ́ girama ti Ṣọ̀ún High School ní ìlú Ògbómọ̀ṣọ́ nípínlẹ̀ Ọ̀yọ́. Wọ́n pe àwọn akẹ́kọ̀ọ́ kan òun náà ni wọ́n bẹ ní yàrá ìkẹ́kọ̀ọ́ ilé tí wọ́n lò mọ́ tó ti jẹ́ àlòpatì ní ọgbà ilé ẹ̀kọ́ ọ̀hún tí olùkọ́ yìí sì bá àwọn akẹ́kọ̀ọ́ yìí níbi tí wọ́n ti ń ta tẹ́tẹ́ ó sì gbìyànjú láti lé wọn kúrò níbẹ̀. Wọ́n pe níbi tó ti ń gbìyànjú láti lé àwọn akẹ́kọ̀ọ́ ọ̀hún òun náà ni àwọn akẹ́kọ̀ọ́ ọ̀hún ti dáwọ́ lu olùkọ́ yìí títí wọ́n fi ṣe léṣe. Wọ́n pe lẹ́yìn tí wọ́n ṣe olùkọ́ yìí léṣe tí wọ́n sì gbìyànjú láti gbé lọ sí ilé ìwòsàn òun náà ni wọ́n padà mọ̀ wípé olùkọ́ yìí ó ti ṣe léṣe kọjá ààyè tó sì di pé ẹ̀mí padà bọ́ lẹ́nu rẹ̀. Nínú àlàyé ọ̀rọ̀ ilé tí wọ́n fi wá tó àwọn oníròyìn létí òun náà ni wọ́n pe àwọn tí wọ́n jẹ́ olùkọ́ ni wọ́n ti ń ké sí àgbáríjọpọ̀ ẹgbẹ́ ilé tó jẹ́ ti àwọn olùkọ́ NUT àti ẹgbẹ́ TESCOM láti mọ bí wọ́n ti gbé àwọn ìgbésẹ̀ kan mọ́ńkíá lórí gbọmọgbọmọ ìkọlù eléyìí tó ń wáyé láti ọwọ́ àwọn akẹ́kọ̀ọ́ sí àwọn olùkọ́ wọn. Wọ́n pe àwọn ìkọlù yìí òun náà ni ó tún fẹ́ mọ di gbogbo ìgbà lásìkò tá a wà yìí nígbà tí ẹni tó jẹ́ ọ̀gá ní ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ ọ̀hún ọ̀gbẹ́ni Adéyínká Àjàyí tí yóò mọ sọ̀rọ̀ òun náà ló pe bí olùkọ́ yìí ti jáde láyé òun náà ni kò fi bẹ́ẹ̀ sí pẹ̀lú bí àwọn akẹ́kọ̀ọ́ yìí bí wọ́n ti dáwọ́ lù ú. Ó pe torí ọ̀gbẹ́ni Adégòkè tó ti di olóògbé báyìí òun náà ni ó ti ń bá àwọn àìsàn kan fínra ní àgọ́ ara rẹ̀ tó sì jẹ́ wípé ó ní láti máa gba àyè ní ẹ̀ẹ̀mejì lọ́sẹ̀ ní ilé ẹ̀kọ́ láti lọ rèé ṣe àyẹ̀wò ìlera rẹ̀ ní ilé ìwòsàn kó tó di pé ọlọ́jọ́ dé. Nínú ọ̀rọ̀ eléyìí tí ọ̀gbẹ́ni Àjàyí tó tún sọ tẹ̀síwájú sí ó pé lóòótọ́ ni olùkọ́ ibà àwọn akẹ́kọ̀ọ́ ìwí láti kúrò ní ibi tí wọ́n ti ń ṣe bẹ́ẹ̀ tí wọ́n ti ń ta tẹ́tẹ́. Ó pé ṣùgbọ́n pẹ̀lú bí àwọn akẹ́kọ̀ọ́ yìí ti ṣe ìkọlù sí wọ́n pé bóyá náà ló jẹ́ kí ikú ọ̀gbẹ́ni Adégòkè kó yani kankan. Nínú ọ̀rọ̀ eléyìí tí ẹni tí ó jẹ́ alága eyín fún ẹgbẹ́ àwọn olùkọ́ ní ìjọba ìbílẹ̀ ìlà oòrùn ìlú Ògbómọ̀ṣọ́ tí yóò mọ sọ̀rọ̀ ó pé ikú ọ̀gbẹ́ni Adégòkè òun náà ló dùn ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n jẹ́ olùkọ́ ní agbègbè ọ̀hún tó sì tún ṣe lálàyé wípé ikú ọ̀gbẹ́ni Adégòkè kọ́ ni ó wá láti ọwọ́ àwọn akẹ́kọ̀ọ́ bí kò ṣe látàrí ìlera rẹ̀ eléyìí tí kò kójú òṣùwọ̀n àti wípé bí wọn ò ṣe tètè gbé àwọn ìgbésẹ̀ kan ní ilé ìwòsàn. Ṣùgbọ́n tó ń ti ọ̀rọ̀ eléyìí tí Bínúyọ̀ sọ wọ́n ṣe lálàyé wípé ìkọlù gbọmọgbọmọ tí àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n ń ṣe sí àwọn olùkọ́ ní àwọn agbègbè yìí òun náà ni ó ti jẹ́ kí àwọn tí wọ́n jẹ́ ìjọba àti àwọn tí wọ́n jẹ́ aláṣẹ lágbọn yìí kí wọ́n tètè gbégbésẹ̀ lórí rẹ̀ kó tó di pé yóò burú ju bí ó ti wà yìí lọ.